Mo kí gbogbo ilé, mo kí gómìnà wa àti deputy wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń gbé ṣe lÉkòó. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ torí ìṣẹ́jú tó fún wa ó kéré, but mo kàn fẹ́ kí a mọ̀ pé kò sí nǹkan tí gbogbo wa bá ń sọ bí reputation la máa sọ. Way forward la dẹ̀ need, because tábàdí kàkà achievement Asiwaju kò ń ṣe nǹkan tí a lè sọ tán lénìí. Ṣé ká sọ náà àwọn tí wọ́n ti gbé sípò ni? Asiwaju dẹ̀ ní bó ṣe máa ń mú àwọn talent. Tẹ́ bá wo gbogbo àwọn tó ti mú títí dórí gómìnà wa lénìí, ẹ rí i pé àwọn tó kájú wọn ni. Right peg at the right hole ni. Tẹ́ bá tún wò l'Ékòó, Èkó nìkan ni ẹ ti máa rí tó jẹ́ pé gbogbo other tribes wọ́n wà tó ń bá wa ṣiṣẹ́ nínú ìjọba Èkó yìí pẹ̀lú ìfẹ́, kò ṣẹlẹ̀ ní ìlú mi. Gbogbo àwọn tó wà live àtàwọn tó ti lọ ní Yorùbá land mi tí rẹ̀ tó ní achievement Asiwaju. So tá bá fẹ́ ja ìjà yìí kò ń ṣe ìjà tí a fẹ́ dájà nìkan. Tá bá máa ṣe ó yẹ kí ẹnu wa kò. Abiola MKO kọ́lọ́hún tẹ́wọ́n sáfẹ́fẹ́ rere, achievement Asiwaju ó ju ti MKO lọ títí kan ti Awólọ́wọ̀. So irú ìbò tá dì nígbà Asiwaju yẹn, ìgbà tí MKO ló yẹ ká dì báyìí. And the only way out ni pé mo rò pé ìgbà tí àwọn SWAGA tó wá kí wa ń Badagry, mo rí àwọn caliber àwọn èèyàn tó kó sínú committee yẹn. I was really impressed. Tí mo dẹ̀ rí pé self-effort wọn ló ń lò. Ẹ mọ̀ ibi tí Asiwaju ti ṣiṣẹ́ dé. So gbogbo àwọn lọ́balọ́ba káàkiri nílẹ̀ Yorùbá tí wọ́n ti lọ, èmi rò pé ó yẹ kí a form committee pẹ̀lú àwọn SWAGA yẹn kán yan àwọn lọ́balọ́ba irú àwọn Ọ̀ọ̀ni, Aláàfin kọ̀ọ̀kan tó ń support SWAGA yìí. Kò ń ṣe ká fẹnu lásán support. We should put it in action, and the way to go about it, any other Yoruba man tó bá jáde, they should call the person and let him step down. Kí ohùn wa kó ṣọ̀kan, tí gbogbo wa tá bá sọ̀rọ̀ lóhùn kan. And nǹkan tó wà nílẹ̀ yìí kò ń ṣe pé wọ́n zone ẹ̀ fún wa o. Constitutionally it's not done that way. The only way out ni kí ẹnu wa kò. Tẹ́nu wa bá kò, a máa jack from other states. But àwa tajẹ́ ti Southwest, ó yẹ kí candidate mi kó má jáde. Because tá bá gbé any other candidate, wọ́n ní fear. But with Asiwaju, Ọlọ́run bá mọ̀ pé the sky is the limit. Tẹ́ bá dẹ̀ mọ̀ Asiwaju, ẹ rí pé àkàndá ẹ̀dá ni. 8 years of ṣe government in Lagos State, no allocation. And achievement wọn kò tí ì sí ní gbogbo Lagos State. Mo rántí ìgbà tí èmi kan ṣe politics ní Kòsọ̀fẹ́ nígbà yẹn tó fi wà ní second term tó fẹ́ lọ. Tá wà l'Abuja nígbà tá à ń ṣe congress tó wá ní tí gbogbo àwọn governors tí ń bọ̀ gbogbo wọn wá ń bọ̀. Báṣíwájú ṣe ń bọ̀, wọ́n ní bí gómìnà gbégbá bó gbégbá ò Bọ́lá ni yóò máa pàṣẹ. Bí gómìnà gbégbá bó gbégbá ò Bọ́lá ni yóò. Ẹ wá wò ó, ṣé kò pàṣẹ ni? Ọ̀ṣọ́bà wọ́n bínú gánjọ́ yẹn, but to God be the glory. A rí bí gbogbo ẹ ṣe lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yìí, ẹ jẹ́ kó wá ṣọ̀kan o. Ẹ ṣeun. Thank you very much. We thank you very much, His Royal Majesty, Oba of Kwame Kingdom. And finally, on behalf of political leaders in Lagos, I'd like to invite the senator that is here with us, Senator Ganiu Olanrewaju Solomon goes. Please, can you put your hands together as Senator Ganiu Olanrewaju Solomon comes for the next 2 minutes. He will be talking for just 2 minutes. Thank you very much, sir. Thank you. Thank you so much. The Governor of Lagos State, Mr. Babajide Sanwo-Olu, and the Deputy, His Excellency, Dr. Obafemi Kodri-Hamzat, and other members here, as recognized by the previous speakers. I'm here to speak for 2 minutes on behalf of the political leaders in Lagos.
if you choose to speak about Bola Tinubu, you will agree with me that one day may not be enough. However, I've chosen to speak on two items. The first one is about leadership. He has demonstrated that to be a good leader, you must have certain things which our keynote speaker pointed out a while ago. And another thing, if you are to be a very good leader, people must look at you as a mentor. A lot of us, a lot of politicians, whether you are from Lagos or from outside Lagos State, wish that they have a mentor like Asiwaju Bola Tinubu. He's a mentor to almost every one of us. Is it because of his activities, because of his diligence, because of several things? And if we look at every other thing that he has done, there's no other two-way about it. And you want to progress. You want Nigeria to make a lot of progress in 2023. You have little choice, little or no choice than to proclaim and present Asiwaju Bola Tinubu as our presidential candidate and make sure we do vote him as the President of Federal Republic of Nigeria 2023. Thank you so much. Ẹ bá mi pa àtẹ́wọ́ fún goals. Orúkọ wọn ló complete jù. Ganiyu, Solomon, Ọlárewájú, mẹ́tẹ̀ẹ̀ta yẹn complete. Ẹ bá mi pa àtẹ́wọ́ fún wọn. Ladies and gentlemen, Your Excellencies, Royal Father, distinguished ladies and gentlemen, I'd like to invite the National Chairman of SWAGA 23, Senator Adeyeye, for his address. A round of applause for him. Ladies and gentlemen, that applause is not enough. This is a man that has led us throughout Southwest. This is the man that is spokesman emeritus. This is the one that advised MK Abiola until he became the president-elect. And this is the man that is leading us to converse, to sensitize, and to galvanize support for our own great Asiwaju of Nigeria. Let's give our chairman, distinguished Senator Dayo Adeyeye, a rising ovation. Please. Thank you very much. Thank you, please. I want to shout the slogan of SWAGA, and I want everybody to join us in shouting it. Let this all shake. For those who don't know it, when I call the first SWAGA, you will say vision. When I call the second one, you will say passion. When I call the third one, you will say action. Abbreviation VPA. Vision, passion, action. SWAGA. That is not loud at all. The governor cannot even hear it. SWAGA. We are starting again. SWAGA. 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 Action. Vision, passion, action. That is SWAGA. Now we also have our own song that we used to sing. On your mandate we shall stand. Everybody. On your mandate we shall stand. On your mandate. On your mandate, Bola, on your mandate we shall stand. One more time. On your mandate we shall stand. On your mandate we shall stand. On your mandate,
on your mandate, Bola, on your mandate, which I stand. Your Excellency, the very hard-working governor of Lagos State, Mr. Babajide Sanwo-Olu. I don't know what Lagosians are doing. They have not conferred him with a chieftaincy title. Alada, what are you people doing? We want to see him conferred with a chieftaincy title very, very soon. He is equally hard-working and amiable deputy governor, Dr. Obafemi Hamzat. Distinguished Senator Ganiu Solomon, a very good combination. Those who are fighting over religion, you can see Muslim and Christianity combined in the name of one person. I salute you. The Chief of Staff to the Governor, I greet you as well. Our leader in Lagos State, the only Alaosheniyo, 4-star general. He had been to the House of Reps 4 times. My very good friend, Babatunde Ogala, and so many people, I can't see everybody here. All the members of the Central Working Committee of SWAGA. Oh, Senator Adesheye Ogunlewe. Senator Adesheye Ogunlewe, I greet you, sir. You are welcome, sir. God bless you. All the members of the Central Working Committee of SWAGA, I salute you. I thank you for all your efforts. We have been to 5 states. This is the 6th state in the Southwest. And it has been a huge success. All the white cap chiefs of Lagos and the Obas, we salute you, Kabiyesi. The clergy and everybody, we greet you all. I don't have any long speech to make. Today is the day of speech making by others, not by us. I only want to thank people who are here, the governor and all his entourage, and all the hardworking members of SWAGA. The simple task I want to perform is to formally inaugurate SWAGA in Lagos State. They have been assisting, but this is a formal inauguration, as we have done in other states. I am absolutely sure SWAGA has already penetrated every local government in Lagos. We have met all the Obas in Lagos. In the last 3 or 4 days, we succeeded in meeting at least 80 Obas in Lagos State. 80 Obas. I think we deserve a round of applause for that. 80 Obas from Badagry Division to Ikeja Division, Ikorodu Division, Epe Division, Lagos Division, Lagos Island Division. We have met all the Obas, and we have also met political leaders as well. So I want to call all the leaders of SWAGA in Lagos State to please come forward here. Led by Honorable Alao. Please, we don't have much time. Our governor has other assignments. Will you please come out, all the leaders of SWAGA in Lagos State? Please come and stay here. By my side there. The leaders. No, downstairs. Down. I mean, down. Not here. Down. Hey, sorry. Please down. Stay down. I want His Excellency to join me on the podium to inaugurate Lagos State chapter. Don't worry. And his deputy too. The deputy governor, please join us.
Immediately after the inauguration, the governor will deliver his speech. So the governor doesn't, you don't need to go back, sir, to your seat. You will deliver your speech immediately after the inauguration. Senator Akombi, yes. These are the executive members of SWAGA. Oh, Peregrino. Boloa. These are the executive members, Your Excellency, of SWAGA 23 in Lagos State. We are formally inaugurating them today. From now, they will penetrate every local government, every ward, everywhere. Because we are just ending the first phase of SWAGA. SWAGA is now going national. SWAGA is going national. In another 1 month, we will begin to see the activities of SWAGA nationwide. We are going to begin to penetrate the other zones of Nigeria, the other regions of Nigeria. And we are going to carry the message everywhere. Governor Babajide Sanwo-Olu ló sọ wípé on your mandate we shall stand. On your mandate we shall stand. On your mandate, Bola, on your mandate we shall stand. On your mandate we shall stand. Bola, on your mandate we shall stand. Ẹ jẹ́ ká jí gbogbo ọkàn tó sùn lọ. Mo fara mọ́, mo ti fara mọ́ SWAGA, mo fara mọ́. Ká jí gbogbo ọkàn tó sùn lọ. Mo fara mọ́, mo ti fara mọ́ SWAGA, mo fara mọ́. Ẹ jẹ́ ká jí gbogbo ọkàn tó sùn lọ. Mo fara mọ́, mo ti fara mọ́ SWAGA, mo fara mọ́. On behalf of the Central Working Committee, we thank the Lagos chapter for organizing a very successful inauguration. We have been here since Saturday. You are indeed a state of excellence. It has been very successful. Everywhere we have been to, we have been well received. And the message, I believe, has penetrated to the grassroots. So I want to thank you and to now formally inaugurate the Lagos State chapter of SWAGA in the name of God the Father, of God the Son, and God and Jesus Christ. Yeah. On your mandate we shall stand. On your mandate we shall stand. On your mandate, on your mandate, on your mandate we shall stand. Now everybody that has a cap, hold your cap. Remove your cap and hold it. Remove your cap and hold it. I want everybody to start waving that cap. Start waving the 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 cap. Cameraman. We shall stand.
SWAGA, we have a second stanza for that song. I want you to sing it in the presence of the governor. To Aso Rock, we are going. To Aso Rock, we are going. To Aso Rock, to Aso Rock, to Aso Rock, we are going. Oh yeah. To Aso Rock, we are going. To Aso Rock, we are going. To Aso Rock, Aso Rock, Aso Rock, we are going. Now over to His Excellency, the Governor of Lagos State. First and foremost, the Deputy Governor, I understand, would like to give a small. Want to greet us? Okay. Well, Mr. Governor, distinguished ladies and gentlemen, thank you very much. So we all want certain things in our country. Progress, employment, security. Who can give that to us? Case closed. So let's go and do the work. Thank you very much. Thank you very much, my brother, the chairman. You can see Lagos. You can see Lagos. When we told you that you have kept the best for the last, you can see Lagos. Lagos! One thing that we cannot take away from SWAGA, there are 3 payoff lines of action, of passion, and a vision. It's only people like this that have strong vision. And like the chairman had said, when you have a strong vision, you need to have a strong passion. I can see that passion in SWAGA. And finally, they have put their passion and the big vision they have into action. Kwamwan. Kokole, koko, kokole, koko. Mo faramọ́, èmi faramọ́ SWAGA. Ẹ jẹ́ ká jí gbogbo ọkàn tó sùn lọ. Mo faramọ́, mo ti faramọ́ SWAGA. Mo faramọ́. Bájídé ká jí gbogbo ọkàn tó sùn lọ. Mo faramọ́, mo ti faramọ́ SWAGA. Mo faramọ́. Ó máa lọ bẹ́ẹ̀ ni a fẹ́ dúpẹ́ lọ́wọ́ chairman. Èyí tó bẹ̀rẹ̀ yìí lágbára Ọlọ́run gbogbo àtàwọn bíi la máa jọ wà ń bẹ̀ ń jọ inauguration. Àjọ máa wà ń bẹ̀ ní kú sọ́nà bí èéfín o. Bọ́yẹ̀ fẹ́ ṣe yìí ó ti kúrò ní south west. À ń lọ national ni. À ń lọ kí ni? À ń lọ national. Bó ṣe máa ń Ọlọ́run á dúró tì í sà. Thank you very much and welcome to Lagos once again. Thank you. Kwamwan, over to you. Kokole, konko, kokole, konko. Kokole, konko, kokole, konko. Ekoko shaki kole, konko. Kokole, konko, kokole, konko. Kokole, konko, kokole, konko. Ekoko Sha, kokole, konko. kokole, konko, kokole, konko. Kokole, konko, kokole, konko. Ekoko sha, kokole, konko. Kokole, konko, kokole, konko. Kokole, konko, kokole, konko. Ekoko sha, kokole, konko. Mr. Babajide Sanwo-Olu, the governor of Lagos State. Amushani Nueko. Yes, Governor Babajide SWAGA is here. Sanwo-Olu. SWAGA is here finally. SWAGA is SWAGA here 23. finally. Lagos says SWAGA all the way. SWAGA 23. Yes, and indeed, As we go the to governor Watobai. has unveiled it. He has given us the marching orders, and indeed, Lagos for SWAGA. Distinguished ladies and gentlemen, we thank Mr. Babajide Sanwo-Olu, his deputy, Dr. Kadiri Obafemi Hamzat, the national chairman of SWAGA, Senator
Professor Dayo Adeyeye, and indeed all the people that are here this afternoon. Thank you for being at this inauguration. The SWAGA continues. Kwamon, over to you. Southwest. Láti Southwest. Káàkiri gbogbo Nàìjíríà. Ọ̀rọ̀ Aṣíwájú là wá sọ. SWAGA ni. Èkó, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Oǹdó, Èkìtì. Àlọ́rọ̀ Aṣíwájú là wá sọ. SWAGA ni. Ọ̀rọ̀ Tinubu là wá sọ. Asiwaju SWAGA ni. Gómìnà Babajide Sanwo-Olu, His Excellency. Ọlọ́rọ̀ Aṣíwájú là wá sọ. Asiwaju SWAGA ni. Gómìnà Babajide Sanwo-Olu, Southwest 23. Àlọ́rọ̀ Aṣíwájú là wá sọ. Asiwaju SWAGA ni. Your Excellency. Ọ̀rọ̀ Aṣíwájú là wá sọ. Asiwaju SWAGA ni. SWAGA 2023. Ọ̀rọ̀ Aṣíwájú là wá sọ. Asiwaju SWAGA ni. Okay now, ewé orí ìjì làjà. Ewé orí ìjì làjà o. Gbogbo ilẹ̀ yóò bá pátápátá. Èkó, Ògùn, Oǹdó, Èkìtì, Ọ̀yọ́, Ọ̀ṣun. Mo léwé orí ìjì làjà. Ewé orí ìjì làjà o. Ẹni àbáṣẹ kò forí jì wá ewé orí ìjì là. Ewé orí ìjì làjà. Here we go. Ewé orí ìjì làjà o. Ewé orí ìjì làjà. Ewé orí ìjì làjà o. Ẹni àbáṣẹ kò forí jì wá ewé orí ìjì làjà. Àti Bólúmọ̀ ṣe é. Bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ó sáré ṣe takuntakun méje o, yàyà mẹ́fà o. MKO Abíọ́lá MK mímọ́ ṣubú. Àsìkò ti wá tó báyìí. Wọ́n tọ̀ wá lórí Awólọ́wọ̀. Wọ́n tọ̀ wá lórí Abíọ́lá. Aṣíwájú ti dé. Aṣíwájú ti dé. SWAGA sára ń sọ. Asiwaju ti dé. SWAGA sára ń sọ. Asiwaju ti dé. SWAGA sára ń sọ. Asiwaju ti dé. Ó kéra ọ̀rọ̀ àkànbí là ń sọ. Asiwaju ti dé. Ọ̀rọ̀ ọba síwájú là ń sọ. Asiwaju ti dé. Ọ̀rọ̀ àkànbí là ń sọ. Asiwaju ti dé. SWAGA 23 ọ̀rọ̀ síwájú là ń sọ. Asiwaju ti dé. Ọ̀rọ̀ àkànbí là ń sọ. Asiwaju ti dé. Ọ̀rọ̀ ọba síwájú là wá sọ. Asiwaju ti dé. Ọmọ olódòdó ọ̀rọ̀ àkànbí là wá sọ. Asiwaju ti dé. SWAGA 23 ọ̀rọ̀ síwájú là wá sọ. Asiwaju ti dé. Gbogbo ọmọ yóò bá Lagos, Ògùn Ọ̀yọ́, Ọ̀ṣun Oǹdó, ó fi kọjá dẹ́kìtì, ọ̀rọ̀ Aṣíwájú là wá sọ. Asiwaju ti dé. Àjọkẹ́rẹ́, ọ̀rọ̀ Àkànbí là ń sọ. Asiwaju ti dé. Ọ̀rọ̀ Olódòdó ṣáàlà wá sọ. Asiwaju ti dé. Lẹ́ẹ̀kan sí, kò léwé orí ìjì làjà. Ẹ máa kọ́ lọ lé bẹ́ẹ̀, ẹ kọ́ lọ lé bẹ́ẹ̀, gbogbo ilẹ̀ yóò bá ewé orí ìjì làjà o. Ewé orí ìjì làjà. Àjọkẹ́, ewé orí ìjì làjà o. Ẹni àbáṣẹ kò kò ní jì wá ewé orí ìjì. Ewé orí ìjì làjà. Ewé orí ìjì làjà o.
kókò níbi wà. ìwé orí ìlàjà. Ó ṣọ́ọ̀jù ibikíbi nílẹ̀ Nàìjíríà. ìwé orí ìlàjà. Láti ilẹ̀ Yorùbá, lọ́dọ̀ Haúsá àti Ìgbò ni. ìwé orí ìlàjà. Six geographical zone ní Nàìjíríà. ìwé orí ìlàjà. Haúsá àti Ìgbò. ìwé orí ìlàjà. Gbogbo Yorùbá, gbogbo Yorùbá mi lápapọ̀. ìwé orí ìlàjà. Wọ́n ti yàn wá jẹ lórí ìyàwó lọ́wọ́. ìwé orí ìlàjà. Wọ́n yàn wá jẹ Fábíọ́lá Mọ́ṣúdì. ìwé orí ìlàjà. Àsìkò ti wá tó báyìí, aṣíwájú là ń sọ̀rọ̀ àyílé. ìwé orí ìlàjà. Àkànbí là ń sọ̀rọ̀ àyílé. ìwé orí ìlàjà. Ibikíbi nílẹ̀ Yorùbá. ìwé orí ìlàjà. Ẹni abáṣẹ kòkò níbi wá. ìwé orí ìlàjà. Ẹni abáṣẹ kòkò níbi wá. ìwé orí ìlàjà. Ẹni abáṣẹ kòkò níbi wá. ìwé orí ìlàjà. Ewé orí ìjìlájà. Ewé orí ìjìlájà o. Máa gbọ́ bí iṣẹ́ wí Àkànbí ọmọ lóòdó rẹ̀. Aṣíwájú. Inú ẹ̀ àgùnbọ̀ lọ́bọ́lá. Àkànbí. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí náà ti ìlú ọmọ Ibo ó ṣe òwe ẹ̀kọ́ wáyà. Bóyá o, SWAGA ni. SWAGA ni. SWAGA ni. SWAGA ni. Ọdún 2023 sára ń sọ. SWAGA ni. Ọ̀rọ̀ Àkànbí àwa sọ. SWAGA ni. Òṣèlú ti bẹ̀rẹ̀. Bóyá o SWAGA ni. SWAGA ni. SWAGA ni. SWAGA ni. SWAGA ni. SWAGA ni. Southwest ó ti kọ̀wé ògbọ́ láàrọ̀. Iwájú SWAGA ni. Àwa ló kọ́ o. Àwa ló kọ́ o. Àwa ló kọ́ o. Àwa ló kàn. Torí bẹ́ẹ̀, Bọ́lá Àkànbí à ń pè ẹ́. Yorùbá ló kàn. Àkànbí à ń pè ẹ́. Yorùbá ló kàn. Àwa là ń pè ẹ́ Aṣíwájú. Yorùbá ló kàn. Àkànbí à ń pè ẹ́. Yorùbá ló kàn. Bọ́lá máa bọ̀ 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 máa bọ̀. Yorùbá ló kàn. Yorùbá ló kọ́ o. Yorùbá ló kàn. Yorùbá ló kọ́ o. Yorùbá ló kàn. Aṣíwájú là ń sọ. Yorùbá ló kàn. Aṣíwájú là ń sọ. Yorùbá ló kàn. Àkànbí là ń sọ. Yorùbá ló kàn. Jẹ́wọ́ kèsè wọn náà ń bọ́ lé. Àkànbí ṣé wọn náà ń bọ́ lé. SWAGA 23 ó yá tètè múra sílẹ̀. Dìde 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 dìde. Aṣíwájú ọmọ olóòdó rẹ̀. Dìde 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 bá aláṣàṣà. Àkànbí gbogbo wa ló ń pè ẹ́. SWAGA 23 dìde 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 dìde. Àkànbí dìde 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 dìde. 2023 gbogbo SWAGA à ń pè ẹ́. This is Southwest agenda for 2023. À ń paṣíwájú. Àkànbí adé mi olóòdó rẹ̀ máa bọ̀ àṣì. Ọ̀yọ́ máa ń gbé ìjà. Ọ̀yọ́ máa ń gbé ìjà. Aṣíwájú Bọ́lá. Ọ̀yọ́ máa ń gbé. Ó ti yá o. Ọ̀yọ́ máa ń gbé ìṣàṣà. Ọ̀yọ́ máa ń gbé ìṣàṣà. Ọ̀yọ́ máa ń gbé Bọ́lá. Ọ̀yọ́ máa ń gbé Bọ́lá. Ọ̀yọ́ máa ń gbé ìṣàṣà. Adúró ti ẹ́ Aṣíwájú Bọ́lá Tinubu. Apariwo láyé àwò lọ́wọ́. Òṣèlú bàbá rẹ̀. Apariwo láyé àbùké mímọ́ ṣùdì Abíọ́lá. Lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n gbọ́dọ̀ jáwọ́ máyé. Aṣíwájú Àkànbí à ń pariwo ìkíní kẹ́bẹ̀ èkejì kẹ́bẹ̀ eléyìí abẹ́ńdẹ́ tán. Àkànbí ni Aṣíwájú. Ọ̀yọ́ máa ń gbé ìṣàṣà. Ọ̀yọ́ máa ń gbé ìṣàṣà. Ọ̀yọ́ máa ń gbé Bọ́lá. Bọ́lá Ọ̀yọ́ máa ń gbé ìṣàṣà.
tó sùn lọ. Mo ti fara mọ́ SWAGA. Okay now, ẹni máa bá ẹ ṣòṣèlú o, a ní sẹ́ǹsì tó borí pé. Òṣèlú o, òṣèlú o, ẹni máa bá ẹ ṣòṣèlú o, a ní sẹ́ǹsì tó mórí pé. Ọ̀rọ̀ tí mò ń sọ àyíndé. Òṣèlú o, ẹni máa bá wa ṣòṣèlú o, a ní sẹ́ǹsì tó borí pé. Aṣíwájú. Òṣèlú o, òṣèlú o, ẹni máa bá wa ṣòṣèlú o, a ní sẹ́ǹsì tó mórí pé. Aṣíwájú wọn ò lè jẹ́. Wọ́n lè jẹ́, 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 wọ́n lè Wọ́n bá lọ́rùn fúnra wọn ò lè jẹ́. wọ́n lè jẹ́, 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 Wọ́n tún fa lọ́rùn fúnra wọn ò lè jẹ́. wọ́n lè jẹ́, 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 wọ́n lè Ẹ jẹ́. máa wí pé bẹ́ẹ̀ náà. Orí bẹ́ẹ̀ náà ni, Aṣíwájú ló ní sáà yìí o. dájú bẹ́ẹ̀ náà ni, Bọ́lá Kànbí ló ní sáà yìí o. dájú bẹ́ẹ̀ náà ni, Aṣíwájú Àkànbí ló ní sáà yìí o. bẹ́ẹ̀ náà ni, Àkànbí ló ní sáà yìí o. dájú bẹ́ẹ̀ náà ni, Bọ́lá Kànbí ló ní sáà yìí o. dájú bẹ́ẹ̀ náà ni, Ẹ máa wí pé bẹ́ẹ̀ náà ni. orí bẹ́ẹ̀ náà ni. Ó yá o, gbogbo ọ̀rọ̀ ẹ tán sọ máa wo bẹ̀ Aṣíwájú. Ẹni bá òun ló léwu o. Gbogbo ọ̀rọ̀ ẹ tán sọ, máa wo bẹ̀ Aṣíwájú. Gbogbo ọ̀rọ̀ ẹ tán sọ máa wo bẹ̀ Aṣíwájú. Ẹni bá òun ló léwu o. Gbogbo ọ̀rọ̀ ẹ tán sọ, máa wo bẹ̀ Aṣíwájú. Gbogbo ọ̀rọ̀ ẹ tán sọ máa wo bẹ̀ Aṣíwájú. Kíní kan ò lè ṣe. Gbogbo ọ̀rọ̀ ẹ tán sọ, máa wo bẹ̀ Aṣíwájú. Thank you. Gbogbo ọ̀rọ̀ ẹ tán sọ máa wo bẹ̀ Aṣíwájú. Ẹni bá òun ló léwu o. Gbogbo ọ̀rọ̀ ẹ tán sọ, máa wo bẹ̀ Bọ́lá, Aṣíwájú. Bọ́lá, 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 Bọ́lá. Aṣíwájú tilẹ̀kùn mọ́. Òbí kọ́kọ́rọ́ pamọ́. Ó tilẹ̀kùn mọ́. Òbí kọ́kọ́rọ́ pamọ́. Ó tilẹ̀kùn mọ́. Òbí kọ́kọ́rọ́ pamọ́. Ó tilẹ̀kùn mọ́. Òbí kọ́kọ́rọ́ pamọ́. Ọmọ Nàìjíríà ẹ má ṣe rékéré. Ẹrẹ́bẹ̀rẹ̀ ní ìdọ̀yúnkọ̀yún, kọ̀yúnkọ̀yún ní ìdọ̀wọ̀kọ̀mọ̀, kọ̀mọ̀kọ̀mọ̀ ní onílé lára. Èmi àti yẹ ìwà àtẹni wọ́n lè tún Nàìjíríà ṣe. Ẹ̀jẹ̀ amúra sí i. Èmi àti yẹ ìwà àtẹni wọ́n lè. Thanks for checking out SYMFONI on YouTube. Please be sure to subscribe and like our videos for updates.